A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Bàbá olóògbé dókítà Ruwáré Díàsò tí ó jáláìsí nínú ìjàmbá ẹ̀rọ agbénigòkè ẹlivétọ̀ ilé ìwòsàn ìjọba ọdún ti di ẹ̀bi ikú ọmọ rẹ̀ lu àìkáràmáìsìkí tó láti ọ̀dọ̀ àwọn alámòjútó ilé ìwòsàn. Àná ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n sin òkú olóògbé dókítà ọ̀hún. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni bàbá dókítà ọ̀gbẹ́ni Kennedy ti nàka ẹ̀bi sí ilé ìwòsàn wípé wọ́n mọ̀ọ́mọ̀ pa ọmọ òun ni. Nínú ìpòrúurú ọkàn ni bàbá náà ti ṣe àwáwí wípé àwọn kan ní ọmọ òun kú sínú ẹ̀rọ agbénigòkè nígbà tí àwọn mìíràn sọ wípé ọmọ òun ń pariwo "ẹ gbà mí, ẹ má jẹ́ n kú". Ó ní bí kò bá jẹ́ wípé wọ́n mọ̀ọ́mọ̀ pa ọmọ òun, báwo ni wọn kò ṣe ní fa ẹ̀jẹ̀ sí i lára pẹ̀lú adúrú ẹ̀jẹ̀ tí ó pàdánù. Nígbà tí wọ́n béèrè bóyá yóò gbé ìgbésẹ̀ lọ ilé-ẹjọ́, ó ní ká ṣì máa wò ó, time will tell. Ìjọba ìpínlẹ̀ Èkó ti jáwèé gbélé ẹ̀ fún ọ̀gá iléeṣẹ́ alámòjútó ohun amáyédẹrùn Adéníkẹ́ Adékànbí látàrí wípé kò bójútó iléeṣẹ́ àti ẹ̀rọ yìí dáadáa. Bákan náà ni gómìnà Babájídé Sanwó-Olú pàṣẹ àyọkúrò lẹ́nu iṣẹ́ alámòjútó ẹ̀rọ yìí látàrí ìṣẹ̀lẹ̀ aburú yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu àti gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti darapọ̀ mọ́ ẹbí ọ̀rẹ́ láti kẹ́dùn ikú pásítọ̀ àgbà fún ìjọ Fountain of Life Pásítọ̀ Táíwò Òdùkọ̀yà tí ó kú sí orílẹ̀-èdè United States ní ọjọ́ Ajé ọjọ́ keje ní ẹni ọdún 67 67 years. Ààrẹ nínú àtẹ̀jáde amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìròyìn Àjúrì Ìgélalè pe àkíyèsí ìlọ́wọ́sí pásítọ̀ Òdùkọ̀yà nínú ìdàgbàsókè orílẹ̀-èdè, ṣíṣe àtìlẹ́yìn fún àwọn tó kù díẹ̀ káàtó fún àti àwọn aláìlágbára, pípèsè ààyè fún ìṣàwárí àlá rere ọjọ́ ọ̀la nípasẹ̀ ìkẹ́kọ̀ọ́ nínú ìmọ̀ ìjìnlẹ̀ nínú ìgbàgbọ́. Bákan náà, gómìnà Sanwó-Olú nínú àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé àgbà Gbóyèga Akọ́ṣílẹ̀ sọ wípé ikú olùkọ́ni yìí jẹ́ òfò ńlá sí gbogbo ìjọ Fountain of Life ìpínlẹ̀ Èkó àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Sanwó-Olú wá rọ gbogbo ẹbí pàápàá jùlọ àwọn ọmọ olóògbé, ọ̀rẹ́, àwọn alákòóso ìjọ, gbogbo ìjọ pẹ̀lú ẹgbẹ́ àjọ àwọn Kìrìsìtẹ́nì láti gba ikú pásítọ̀ Òdùkọ̀yà gẹ́gẹ́ bí àmúwá Ọlọ́run. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti fi ìkìlọ̀ ránṣẹ́ sí àwọn adìtẹ̀gbàjọba ilẹ̀ Niger wípé kí wọ́n ṣọ́ra kí àwọn má bàa fi àwọn ọmọ ogun ránṣẹ́ bí wọ́n bá kọ̀ láti dá òfin padà sí bí ó ti wà tẹ́lẹ̀. Adelé igbákejì akọ̀wé àgbà fún ilẹ̀ US Victoria Nuland ni ó sọ eléyìí nínú ìpàdé orí ẹ̀rọ tí ó wáyé lánàá ọjọ́ Ìṣẹ́gun. Ó ní oríṣiríṣi àbá ni ó ti wà ní ìkàlẹ̀ lórí bí ọ̀rọ̀ náà ṣe ń lọ, àwọn ó sì máa ṣe àkíyèsí lórí ìpàdé ẹlẹ́kùnjẹkùn tó ń lọ lọ́wọ́. Ó ní òun ti ṣàlàyé fún àwọn ológun ilẹ̀ Niger wípé kì í ṣe dúdùn inú àwọn láti ṣígun wá ṣùgbọ́n kí wọ́n má ti àwọn ṣe ohun tí wọn kò fẹ́. Ìdí nìyí tí àwọn ṣe rọ̀ wọ́n kí wọ́n gba ìmọ̀ràn wọn yẹ̀wò, ṣiṣẹ́ lé e lórí kí wọ́n sì dá òfin ìjọba padà. Nuland pe àkíyèsí wípé ààrẹ Joe Biden ń bá ààrẹ Bọ́lá Tinubu sọ̀rọ̀ lóòrèkóòrè àti àwọn ààrẹ ilẹ̀ òkèèrè yòókù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fi ọwọ́ ṣìkún òfin mú arábìnrin ẹni ọdún 44 Táyé Abbas látàrí wípé ó lo ọmọ ìbátan rẹ̀ ọmọ ọdún 10 láti fi gbé egbògi olóró láàrin ìpínlẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ tó Táyé lẹ́yìn tí wọ́n rí ọmọ ìbátan rẹ̀ níbi tí ó ti ń rìn káàkiri kí wọ́n tó mú un wá sí àgọ́ ọlọ́pàá Pen Cinema. Ṣùgbọ́n wàhálà bẹ̀rẹ̀ fún Táyé nígbà tí DPO ọlọ́pàá pàṣẹ kí ọmọdébìnrin náà wẹ̀ bí wọ́n ṣe ń wá òbí rẹ̀. Níbi tí ọmọ yìí ti ń gbìyànjú àti wẹ̀ ni ọlọ́pàá ti ṣàkíyèsí ìyẹ̀fun kan tí wọ́n fura wípé ó jẹ́ Colorado tí wọ́n tọ́jú sínú pátá rẹ̀. Ọmọdébìnrin tí wọn kò fẹ́ dárúkọ rẹ̀ sọ wípé ìbátan ìyá òun ni ó mú òun wá láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara ní bíi oṣù méjì sẹ́yìn láti máa gbé pẹ̀lú rẹ̀.
ó ní lẹ́yìn ọjọ́ méjì tí òun dé láti Ìlọrin ni afẹ̀sùnkàn yìí bẹ̀rẹ̀ sí tọ́jú egbòogi yìí sínú pátá òun láti mú un lọ sí ṣọ́ọ̀bù rẹ̀ bí òun bá ti wẹ̀ tán. Ní ṣọ́ọ̀bù ni ó ti ń yọ egbòogi yìí tí ó sì ń tà á fún àwọn oníbàárà. Nínú ọ̀rọ̀ ọmọ náà, ó ní ìyá òun sọ fún òun wípé òun gbọ́dọ̀ fi egbòogi yìí sí òun lára nítorí pé ọlọ́pàá ò lè dá òun dúró, òun kò sì lè kọ̀rọ̀ sí i lẹ́nu kí ó má bàa na òun. Ó ní bàbá òun ti kú, ìyá òun sì wà ní Ìlọrin, òun fẹ́ kí ọlọ́pàá mú òun lọ sí ọ̀dọ̀ bàbá ìyá òun nítorí pé Èkó ni bàbá yìí ń gbé. Táyé Abbas nínú ọ̀rọ̀ rẹ̀ jẹ́wọ́ wípé oṣù mẹ́ta sẹ́yìn ni òun bẹ̀rẹ̀ òwò yìí, oṣù méjì sẹ́yìn ni òun bẹ̀rẹ̀ sí lo ọmọ ìbátan òun. Ó ní búrẹ́dì ni òun rán kí ó lọ rà wá kí ó tó di àwátì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ àwọn dókítà The Nigerian Association of Resident Doctors (NARD) ti fagilé èròǹgbà ìyanṣẹ́lódì jákèjádò orílẹ̀-èdè tí wọ́n gbèrò láti bẹ̀rẹ̀ lónìí Ọjọ́rú ọjọ́ 9 oṣù kẹjọ ọdún 2023. Ó ṣeé ṣe kí àjọ àwọn dókítà fagilé ìyanṣẹ́lódì wọn tó ń lọ lọ́wọ́ láìpẹ́. Ààrẹ gbogboògbò fún àjọ náà, Dókítà Emeka Innocent Orji, ni ó ṣe ìkéde yìí nígbà tí ó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé pẹ̀lú ààrẹ ilé-ìgbìmọ̀, Godswill Akpabio, àti àwọn onípò ńlá ní ilé-ìgbìmọ̀ ìlú Àbújá. Bí a kò bá gbàgbé wípé àjọ àwọn dókítà gùnlé ìyanṣẹ́lódì aláìlópin ní ọjọ́ 26 oṣù keje ọdún yìí, lẹ́yìn gbèdéke ọ̀sẹ̀ méjì tí wọ́n fún ìjọba láti fi dáhùn sí ìbéèrè wọn. Lẹ́yìn ìpàdé pẹ̀lú adarí ilé-ìgbìmọ̀, nínú ìjíròrò wọn, Orji ní òun gbàgbọ́ wípé bí wọ́n bá tẹ́ pẹpẹ ìbéèrè wọn síwájú ilé-ìgbìmọ̀, dídùn lọ́sàn ó so. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Alága ìjọba ìbílẹ̀ Ìgbogbo Báyékú LCDA ìpínlẹ̀ Èkó, Olúṣẹ̀san Dáínì, ti pín báàgì ìrẹsì tí iye rẹ̀ tó 3,000 gẹ́gẹ́ bí ohun amáyédẹrùn fún àwọn ará ìlú. Alága sọ wípé ìgbésẹ̀ yìí yóò tẹ̀síwájú fún oṣù 6. Ó ní ìpè yìí wáyé lẹ́yìn ìṣòro tí àwọn ará ìlú ń kojú látàrí àyọkúrò ìrànwọ́ epo. Àwọn mọ ìrora tí ará ìlú ń kojú, àwọn sì mọ rírì àtìlẹ́yìn Ààrẹ Bọ́lá Tinubu àti Gómìnà Babátúndé Sanwó-Olú. Alága ní àwọn kò pín oúnjẹ náà ní ojúlé sí ojúlé, àwọn kó o fún àwọn aṣojú tó ṣeé fọkàn tán kí wọ́n pín in fún àwọn ọmọ ẹgbẹ́ wọn. Wọ́n wá rọ àwọn aṣojú yìí láti má ṣe já wọn kulẹ̀, kí wọ́n rí i dájú wípé wọn ò kó oúnjẹ yìí pamọ́ fún ara wọn nìkan nítorí àwọn wá láti ẹgbẹ́ òṣèlú tí máa ń mú àdéhùn ṣẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Alága ìjọba ìbílẹ̀ Òjòdú LCDA ìpínlẹ̀ Èkó, Olúṣẹ́gun Ọdúnbàkú, ti ṣe ìrànlọ́wọ́ àlékún owó oúnjẹ subsidize fún àwọn ará ìlú. Èyí jẹ́ lára ètò ayẹyẹ ọdún méjì rẹ̀ gẹ́gẹ́ bí alága. Ayẹyẹ tí ó wáyé ní olú ilé-iṣẹ́ ìjọba ìbílẹ̀ Òkè-Ìrà níbi tí àwọn ará ìlú ti ń fi ẹgbẹ̀rún kan náírà ra ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ. Ọdúnbàkú ní ìgbésẹ̀ yìí yóò ṣe àlékún ìgbìyànjú ohun amáyédẹrùn ìjọba àpapọ̀ àti ìpínlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ará ìlú ni wọ́n tú yáyá jáde láti wá ra ọjà bàzá tí wọ́n pàtẹ rẹ̀ sí gbọ̀ngàn ilé ìjọba ìbílẹ̀. Alága ṣe àkàwé gbogbo ohun mèremère tí ìjọba rẹ̀ ti gbé ṣe. Bákan náà ni ó ṣe àtẹnumọ́ àwọn ohun amúlùúdùn mìíràn tí ó ní lọ́kàn fún àǹfààní àwọn ará agbègbè Òjòdú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.